ẹni ayé ń pọ́n ó lè ní mọ́tò bí ogún ó lè máa dá kẹ́kẹ́kẹ́ ní. ẹni àsìpẹ̀gẹ̀ sí nǹkan pẹ̀tẹ́ sí. ẹni tá ò sì rò pé yóò lè rò fọ́ bàbá Adéyínmíká bọ́bá wọlá ọlọ́run afẹ́rẹ́ dídí jẹun. Àyìndé bàbá lókè máa fi ìyà jàgbá ọ̀dọ́mọdé ó sì máa ètẹ́ kọ́lọ́hún ó fún mi ṣe. ẹ̀ṣà mi majority lọ́pọ̀ ènìyàn ohun ojú bá rí bẹ́ẹ̀nù bá sọ́kọ̀ láàbúrú ọ̀rọ̀ kẹ́ ò lè pọ̀ kí n mọ̀ bẹ́ẹ̀ bù ú dànù. ohun àrílóde àmàwílé Àyìndé Adéyínmíká ohun àrílé kò èṣòde ni wọ́n máa gbọ́ ọ̀rọ̀ mi lọ lówe àwọn àgbààgbà. mo dẹ́díkéètì eléyìí f'Adegator ni o sọ̀rọ̀kọ̀ kẹ́nẹ́ lọ́pàápọ̀ ọ̀ràn rẹ̀ Àyìnlá. nínú eléré ọ̀gá ni wọ́n ọ̀ràn rẹ̀ nínú eléré ọ̀gá ni wọ́n bí wọ́n jẹ́ ṣe gbàgbé Adegator nínú eléré ọ̀gá iná eléré ọ̀gá ṣe gbàgbé adé. bí wọ́n jẹ́ ṣe gbàgbé Adegator nínú eléré ọ̀gá ni wọ́n. mọ́tọ́dá ẹ̀ dúró ná gbogbo ẹgbẹ́ tí mo ní ẹ̀yìn ṣe báyìí dé ṣe fẹ́ ká má fi ibi ṣó lóore. ẹ jẹ́ kí n bọ́ lọ́hùn nípa àmọ́rin pọ̀. abániṣe ló lè bá wa ṣe pátápátá abániṣe ló lè bá wa ṣe o. gbogbo ọ̀rọ̀ tí ń dàn wá lọ́kàn abániṣe ló lè bá ọ̀rọ̀ tí ń dàn wá. gbogbo ọ̀rọ̀ tí ń dàn wá lọ́kàn abániṣe ló lè bá wa ṣe. bá a ṣe fẹ́ kó rí yóò sì rí bẹ́ẹ̀ fún wa ò bówó bá oníbú ọ̀rẹ́. a ò ní dá láṣẹ ti lọ́pọ̀ ènìyàn ara ẹ̀ bá mi ṣá mi ń gbọ́. mo ní bọ́lọ́hún bá parẹ́ ṣe ti dé Yínká bọ́lọ́hún bá parẹ́ ṣe ti dé o. ẹnìkan ò lè dínà mẹ́nìkan bọ́lọ́hún bá parẹ́ ṣe. bọ́lọ́hún bá parẹ́ ṣe kò lè dínà mọ́. ẹnìkan ò lè dínà mẹ́nìkan bọ́lọ́hún bá parẹ́ ṣe ti dé. àní bọ́lọ́hún bá parẹ́ ṣe ti dé nínú ayé bọ́lọ́hún bá parẹ́ ṣe ti dé. ìyá ò lè dínà mọ́mọ́ ẹ̀ bọ́lọ́hún bá parẹ́ ṣe. bọ́lọ́hún bá parẹ́ ṣe kò lè dínà mọ́. ìyá ò lè dínà mọ́mọ́ ẹ̀ bọ́lọ́hún bá parẹ́ ṣe ti dé. ẹ̀yin tẹ́ ń subscribe sí YouTube wa náà àtẹ̀yin tẹ́ ń follow wa lérí gbogbo ẹ̀rọ ayélujára wàláhì ń gbọ́ ẹ̀yin náà ò kéré. mo sọ wípé ojú yín ó sì máa relé ẹ̀yin tiwa kápá yín ó sì máa èkán àti ẹsẹ̀ tí ẹ fi ń rìn kí kẹ̀kẹ́ ó sì máa relé kí kẹ̀kẹ́ ó sì máa relé majority ẹsẹ̀ tí ẹ fi ń rìn kí kẹ̀kẹ́ ó sì máa relé.